Iléeṣẹ Aṣojú Nàíjíríà Gbé Kókó ọ̀rọ̀ mẹ́wàá jáde lórí ìwọ́de tó ń wáyé ní South Africa. Iléeṣẹ́ aṣojú ilẹ̀ wa Nàìjíríà ní orílẹ̀-èdè South Africa ti sọ̀rọ̀ lórí ìwọ́de tó ń wáyé tako àwọn ọmọ Nàìjíríà ní orílẹ̀-èdè náà. Ní báyìí, Iléeṣẹ́ Aṣojú Nàìjíríà náà ó ti wá gbé ìkìlọ̀ àti ìmọ̀ràn oníkókó mẹ́wàá síta fún àwọn ọmọ Nàìjíríà tó ń gbé nílẹ̀ South Africa torí ìwọ́de tó ń wáyé. Gẹ́gẹ́ bí ó ṣe sọ fún wọn ṣáájú ohun tó fa rògbòdìyàn náà, ó mọ̀ ló mọ̀ ní í ṣe pẹ̀lú bí wọ́n ṣe fi aṣáájú ẹ̀yà Ìgbò kan wọ́n fi jẹ lẹ́kùn Eastern Cape. Nínú àtẹ̀jáde tí Iléeṣẹ́ Aṣojú Nàìjíríà tó wà nílẹ̀ South Africa tó fi síta ní ọjọ́ Ajé Monday tó pè ní ìmọ̀ràn fáwọn ọmọ Nàìjíríà tó ń gbé nílẹ̀ South Africa, ń ló ti rọ̀ wọ́n láti mú ètò ààbò wọn ní pàtàkì kí wọ́n sì máa ṣọ́ra ṣe lásìkò pákáleke náà. Bákan náà, ó mọ̀ tó rọ̀ wọ́n láti máa fojú sọ́rí nígbà gbogbo kí wọ́n ṣe ìrìnkèrindò wọn ní ìwọ̀ntúnwọ̀nsì kí wọ́n sì mú àdínkù bá ìbáṣepọ̀ wọn pẹ̀lú àwọn èèyàn tí wọ́n kò mọ̀. Iléeṣẹ́ Aṣojú Nàìjíríà náà ó mọ̀ tó rọ àwọn ọmọ Nàìjíríà láti forí ara wọn pamọ́ fún ìgbà díẹ̀ náà kí wọ́n sì máa bọ̀wọ̀ fún òfin kí wọ́n sì tún bọ̀wọ̀ fún àṣà àwọn ọmọ onílùú. Àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà yìí wọ́n sì tún ní wọ́n gbà wọ́n níyànjú láti yàgò kétékété sí ìwọ́de tàbí ìfẹ̀hónúhàn, ìwà ṣekárími àti àṣehàn ní gbogbo ọ̀nà. Gbogbo àwọn ọmọ Nàìjíríà wọ́n lè kàn sí Iléeṣẹ́ Aṣojú Nàìjíríà tó wà ní Pretoria tàbí aṣojú àgbà tó wà nílùú Johannesburg fún àlàyé lórí ààbò wọn tó bá pọn dandan. Kí Ọlọ́run Elédùmarè kó bá ṣe mọ́ńbẹ̀ o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run Elédùmarè yóò fi èrè ṣíṣe mi àti yín o.